ṣe wá rí pabambarì rẹ̀ òun ni Kúnlé Afọ́ọ̀dù. Nígbà táwọn ọmọ ẹni tí ò gbọ́n ọmọ ẹni tí ò mọ̀ràn tí wọn ó bá sọ wọn á ní kí ni Kúnlé ń ṣe ṣebí ó ń dọ́gbọ́n fi kó àwọn èèyàn jọ sórí ìwọ náà ò ṣe kó èèyàn jọ kó máa ran àwọn èèyàn lọ́wọ́ láti kó èèyàn jọ. Mo rántí Saheed Balogun ìyàwó mi jáde láyé pẹ̀lú oyún ìbejì nínú. Wàhálà yìí dé, wàhálà yìí pọ̀. Ṣe rí ẹ̀kọ́ ńlá kan tí mo fẹ́ ká kọ́ nínú tó ṣẹlẹ̀ sí mi. N tó ṣẹlẹ̀ sí mi nígbà náà dàbí àfọwọ́fà. Kìí ṣe pé mo fọ́ fa ohunkóhun o. Ṣùgbọ́n ọ̀làjú ti wà lóde òní. Ẹ má jẹ́ kífẹ́ ó rúbò wá lójú. Tẹ́ni méjì bá fẹ́ fẹ́ra wọn, kí wọ́n yẹ ẹ̀jẹ̀ wọn wò, kí wọ́n wo orú tí wọ́n ní. Ìyàwó mi yẹn ó jẹ́ àwọn òṣèré dáńwó yẹn náà oníkálùkù ló ní tó ń bò mọ́ra o. Ṣùgbọ́n béré bá ti dé àkọ́kọ́ gbàgbé rẹ̀. Mo lè rántí dáadáa pé ọ̀pọ̀ gbà ló ṣe pé a lè fi òkú sẹ́yìn stage ká sì máa ṣeré lọ. Orúkọ mi ni Musiliu Adáṣọfúnjó ọmọ Akínyẹmí tí gbogbo èèyàn ń pè ní Jogun Omi, tí wọ́n mọ̀ sí Jogun Omi, Jogun Omi, Jogun Osinmi, ìwọ nìkan kọ́kùnrin. A bí mi láti Yewa ní Ẹ̀gbádò. Ṣùgbọ́n gbogbo wa náà pátápátá ń ta máa ń sọ náà ni pé ọmọ Abẹ́òkúta ni mí, ọmọ Abẹ́òkúta ni mí. Àmọ́ àwa ṣẹ̀ wá láti Yewa. Tó yẹ pé tí wọ́n bá tiẹ̀ tún wá tọpa ẹ̀ lọ títí, wọ́n á tún tọpa wa dé Ọ̀yọ́ ilé pàápàá. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, ọmọ Abẹ́òkúta ni mí. Ẹ ṣeun gan bàbá, ẹ ṣeun sọ. Bàbá, nígbà tí ẹ̀ ń bá wa dárúkọ àwọn orúkọ nílẹ̀ ẹ̀kọ́ yẹn fún wa, orúkọ kan tí màá dẹ̀ fẹ́ kẹ́ bá wa sọ sí wa àti pé kí ló bá orúkọ yẹn wá tí wọ́n fi ń pè ní Jogun Osinmi sà. Ìbéèrè ńlá ni bó ti yẹ pé ó yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣùgbọ́n fún àǹfààní àwọn tí ò yé torí pé ọdún náà tó jọ mẹ́ta. Sinimá kan tí a ṣe jáde ní ọdún 2003 tí Chief Mrs. Anike Obot tó ń jẹ́ producer fún, tí bàbá wa Yemkem tí wọ́n jẹ́ executive producer fún iṣẹ́ yẹn. Nínú ẹ̀ èmi ni mo kó ipa tá a pè ní Jogun Omi. Ibẹ̀ ni jagunjagun ní Jogun Omi yẹn. Ó jẹ́ kan nínú jagunjagun ilẹ̀ Ìbàdàn. Ìtàn rẹ̀ ni à ń sọ ńgbà náà, èmi ni mo wá ṣe Jogun Omi yẹn. Àtìgbà yẹn ni gbogbo ayé ti wá ń pè mí ní Jogun Omi, Jogun Osinmi. Wọ́n ní bọ́mọ bá burú ọ̀kan làbí, ẹ Jogun Omi, ẹ Jogun Osinmi. Ogun ò rí bí iyán, ogun ò rí bí ẹ̀kọ́, ẹ Jogun Omi, ẹ Jogun Osinmi. Bá a bá wáyé ẹni ó ṣàyẹ̀ká nísinmi, ẹ Jogun Omi, ẹ Jogun Osinmi. Ìbọn ń ró kàùkàù, ọfà ń bọ́ ṣàràṣàrà. Bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ń wọ́ ṣùrù lára ẹni tí ò lóògùn tó ń fojú diná. Ẹ Jogun Omi, ẹ Jogun Osinmi. Ẹ rántí o, kò sí ní tí kì í tán o. Ọlá a máa ṣí lọ. Ogun á sì máa gún mọ́ èèyàn. Ṣùgbọ́n níjọ́ kan ogun ó sunko bó pẹ́ bóyá ewé ó sunko. Ẹ Jogun Omi, ẹ̀yin èèyàn wa, ẹ Jogun Osinmi. Ẹ ṣeun gan bàbá, ẹ ṣeun sà. Bàbá, nígbà tẹ bá wa yọ̀nà láwọn ilé ìwé tẹ lọ, nígbà tẹ máa parí ẹ̀, ẹ ní fún ìdí kan àbí ìdí kejì. Bàbá, ǹjẹ́ ṣé ẹ máa fẹ́ ṣàlàyé fún àwa àti fáwọn olólùfẹ́ yín kí ni ìdí tó fi jẹ́ pé ẹ fi tẹ̀síwájú nígbà yẹn? Ẹ ṣeun. Ṣàlàyé fún wa sà. Ṣé kìí ṣe ìdí kan tó lágbára jù. Àwọn òbí tó bí mi oko ni wọ́n ń gbé, oko ni wọ́n wà gírà. Àwọn nígbàgbọ́ pé tẹ́ bá ti kàwé 6 ẹ ti parí ìwé, wọn ní ọmọ yìí ti jáde o. Wọ́n máa pe àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó ti jáde lọ pé ẹ wá mú sọ́dọ̀ o kó lọ kọ́ṣẹ́ o, ó ti jáde o. Àwọn ò rí wípé ilé ìwé pé àti pé wọ́n tún wà ní ìlànà mùsùlùmí kan ní ìjọ tí à ń pè ní ìjọ Bándélé lóde òní. Tí wọ́n sọ fún àwọn òbí wa pé kán má jẹ́ káwọn ọmọ ó kàwé, pé tí wọ́n bá ti kàwé wọn ó da ìdàkudà. Agídí lèmi fi déwọ̀n báyìí tí mo ṣeun
nítorí pé wọ́n gbà pé kéwú ló yẹ ká kọ́ lẹ́yìn tá a bá ti lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Kódà wọn ti ẹ̀fẹ́ kàwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ òun gan téèyàn bá gbà pátápátá láti kọ́ kéwú. Ìdí tí mo fi ní pẹ̀lú ìdí kan, àkókò ìgbà náà àwọn òbí tí wá sì ti fara mọ́ tí àwọn tó jẹ́ àfáànù wọn sọ, bó ṣe jẹ́ pé ìwé wa ò lè pọ̀ lọ títí nìyẹn. Ẹ ṣeun gan bàbá. Nínú àwọn nǹkan tí ẹ ti wá bá wa sọ, ẹ fi yé wa pé mo ní eléré oní ìtàgé, eré ìtàgé ní. Bàbá, ìbéèrè mi wá ní pé bàbá, tí ẹ bá tiẹ̀ wá ṣe eré orí ìtàgé, iṣẹ́ wo gangan ni ẹ bá máa ṣe lọ́wọ́lọ́wọ́ ká ní ẹ ṣe eré orí ìtàgé? Ìbéèrè ńlá ni. Nígbà tí mo parí iléèwé síbi tí mo parí ẹ̀ sí, ẹ̀gbọ́n mi kan wá láti Ìlọrin, àbúrò bàbá mi ni o, bàbá ló jẹ́ fún mi. Ó wá láti Ìlọrin, wọ́n ń gbé ní Ìlọrin. Nígbà tí mo wá gbọ́ pé Ìlọrin náà ń gbé, èmi sì fẹ́ràn ká sọ pé a lọ sí ìdálẹ̀ nígbà tí mo wà ní kékeré yẹn. Mo yẹ takú nìyẹn pé mò ń tẹ̀lé lọ sí Ìlọrin. Mo wá dé Ìlọrin, mo wá ń lọ kọ́ṣẹ́ battery charger ńgbà náà. Àwọn tí máa rí bọ́ battery, tí wọ́n máa tún battery ṣe. Torí láyé ìgbà náà, à ń tún battery ṣe ni, kì í ṣe pé ó bàjẹ́ lọ rà míì tó dé òní. A mọ bí n tó ń pè ní positive and negative. A mọ bá a ṣe kó sínú ara wọn tí battery ó tún di tuntun padà. Iṣẹ́ tí mo kọ́ ni a sì ń ta engine oil. Nígbà tí mo parí ẹ̀kọ́ yẹn, kó tó di pé mo bẹ̀rẹ̀ sí fi ṣiṣẹ́, ọkàn mi ti ṣí kúrò nílọrin. Mo ní mò ń padà bọ̀ wá sí Ìbàdàn. Nígbà tí mo dé ìlú Ìbàdàn, mo wá ń kọ́ṣẹ́ carpenter. Iṣẹ́ yẹn ni mo wá kọ́ dáadáa tí mo mọ̀ lámọ̀ yìí bóróbó. Nígbà tí mo kọ́ nípa furniture maker tán, mo tún bọ́ sí ẹnu àwọn kanlékanlé tó yẹ pé méjèèjì ló yé mi dáadáa. Iṣẹ́ yìí ló gbé mi dé Kaduna, tí mo fi wà ní Kaduna nígbà náà. Mo wá ń ṣe jọmọ́ pẹ̀lú ọ̀gá wa kan. Kódà a ṣiṣẹ́ dé ọgbà NDA, Nigerian Defence Academy ní Kaduna. Àwọn renovation tí wọ́n ṣe ní àkókò ìgbà náà, mo jẹ́ kan nínú àwọn tó bá wọn ṣe. Bí carpenter yẹn ni mo wá yàn láàyò tí mò ń ṣe. Kó tó di pé tíátà ó gba gbogbo ẹ̀ sílẹ̀. Ṣé ẹ sì rí tíátà tá à ń wí yìí? Òjòwú ni o. Kì í fẹ́ kẹ́nikẹ́ni ó múṣẹ́ kankan mọ́ òun, àfi tí ò báyìí tí wọ̀ọ̀yàn lẹ́wù. Nítorí tíátà ni mo ṣe fi carpenter sílẹ̀. Ṣùgbọ́n mo jẹ́ ẹni tí iṣẹ́ kíkọ́ máa ń wù. Mo tún fi àkókò kan, mo lọ kọ́ iṣẹ́ àdìrẹ Kampala, bá a ṣe ń dì tí à ń rẹ́. Mo tún padà lọ kọ́ èèyàn náà. Mo sì mọ̀ nípa ẹ̀ dáadáa títí di òní yìí, mò ń ṣe àdìrẹ. Bí mo ṣe kọ́ àwọn iṣẹ́ òun lóríṣiríṣi lọ ni. Ẹ ṣeun gan bàbá. Báwo lẹ ṣe wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé gógógógó? Ẹ ṣeun. Àtọ̀ eré ni wọ́n fi bí ẹṣin o. Bàbá tó bí bàbá mi, òǹkọrin ni, alárìnjó ni, àwọn tí máa kọrin káàkiri. Kódà bàbá máa ń di bèbè sídìí. Bèbè táwọn wí ẹni pé kán di aṣọ sídìí kídìí ó ga, torí pé ó ń jó gan. Bàbá ń gan ni àlàjẹ rẹ̀ ń jẹ́ adáṣọ fún jó. Agbábíàká Sànúsí ni orúkọ rẹ̀. Ṣùgbọ́n tó bá ti kó aṣọ kalẹ̀, ẹ má fọkàn aṣọ ojú mi ni o. Ẹ má débẹ̀ aṣọ ojú mi ni o. Wọ́n ní ṣé gbogbo aṣọ yín náà ijó lẹ dá fún? Ijó mo dáṣọ mi fún o. Ibi tí adáṣọ fún jó tó ti wáyé nù. Iṣẹ́ òun ni bàbá mi ṣe tó bí gbogbo àwọn bàbá tiwa sínú ẹ̀. Nígbà tí bàbá sì tún dàgbà, bàbá tèmi náà tẹ́wọ́ gbaṣẹ́ yẹn. Àmọ́ orin kíkọ àti ijó làwọn máa ń ṣe ńgbà náà. Nígbà tó wá di pé mi náà wà níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, a kọ́ kóra wa jọ àwa ìwé. A dá ẹgbẹ́ orin kíkọ kan sílẹ̀ ní ọdún náà. Àwọn tí wọ́n ń pè ní alákùúbà. Alákùúbà yìí rò tòótò, ojó lò pa alákùúbà o. Alákùúbà yìí, bá a ṣe máa kọrin káàkiri. Bóyá wọ́n ń ṣèyàwó àbí wọ́n ń ṣèkómọ. Wọ́n pè wá, wọn ò pè wá, a lọ ọbẹ̀, a lọ kọrin. Bá a ṣe bẹ̀rẹ̀ láti èwe, láti gba kékeré nìyẹn. Tó túmọ̀ sí pé tíátà yẹn ó ti wà lára mi. Nígbà tí wọ́n bá wá fẹ́ ṣe eré ìparí ọdún nílé ìwé wa ńgbà náà,
gbogbo àwọn eré tí wọ́n máa ń ṣe fún ìparí ọdún kò sí èyí tí mi ò ní kópa ń bẹ̀. Mo rántí ní ọdún kan a ṣe ìtàn Samuel nígbà tí mo wà níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ yẹn. Ìgbà tá à ń wí yìí, orin ni wọ́n máa fi sọ̀rọ̀ nínú eré, a kì í sọ̀rọ̀ ṣàkálá báyìí. Ẹ kọ lórin ní Sámúẹ́lì ṣó ń gbọ́, gbéra nílẹ̀ kó dìde. Òun náà dáhùn, èmi máa nìyí ò bàbá mi, ìwọ ló sáà ń pè mí, torí mo gbọ́ ohùn rẹ o, kìkan kìkan èmi kò pè ẹ́ o ọmọ mi, lọ dùbúlẹ̀ rẹ. Bí a ṣe ń tó à ń pè ní communication gbà náà, bá a ṣe ń sọ̀rọ̀ nu orin la fi ṣe. Láti ìgbà tí mo ti wà níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, ìgbà náà ni kinní ọ̀hún ti wọ̀ mí lára. Mo ṣe wá ń dàgbà tí mò ń kọ́ṣẹ́ lọ́wọ́, mo wá ń wá ibi tí mo ti lè máa ṣe tíátà. Nígbà t'Ọlọ́run ó ṣe, mò ń gbé ní Àgbókojó nìbàdàn bíbáyìí. Ní agboolé Olúgbẹ̀san ní Àgbókojó, àwọn oníwéré máa ń wá bẹ̀, àwọn onítíátà máa ń wá bẹ̀. Agboolé òun tóbi gan-an, oríṣiríṣi eléré. Mo wá máa ń pàdé àwọn tíátà kan bẹ̀, màá lọ wòran wọn, inú mi á dùn. Tí n bá délé tó bá di níjọ́ kejì, gbogbo ohun tí wọ́n ṣe hùn èmi náà máa wá ṣe nínú ilé. Nígbà Ọlọ́run ó ṣe tí mo rẹ́ǹtì ilé tí mò ń gbé ní Abẹ́bì, ìkànnù wọn mo kàn bá nínú ilé yẹn ni, bọ̀dá Ẹrínfọlámi, ẹ ṣe tíátà mọ́ ni, ọ̀rọ̀ tíátà lé o, ó le. Mo ní kò le. Èmi ṣetán láti pé ká jọ dá tíátà sílẹ̀. Nígbà náà mò ń ṣe kápẹ́ńtà lójú méjèèjì. Olóhùn ò ṣe, mo ní ẹ ṣe, wọ́n bá ló dáa. Ẹ jẹ́ kí a lọ bá àbúrò mi kan. Àbúrò mi yẹn ń gbé Agbeni, la bá gbéra, ó dibẹ̀. Ibẹ̀ láti bá bàbá wa olóògbé olóyè Adérẹ̀mí Adédèjì tí gbogbo ayé ń pè ní Ọlọ́fà àná. Ẹgbẹ́ tá a kó jọ ńgbà náà tá a dá sílẹ̀ la sọ ní orúkọ yẹn, Ọlọ́fà àná Theatre Group ni ẹgbẹ́ wa yẹn ń jẹ́. Bí tíátà ṣe bẹ̀rẹ̀ padà nìyẹn. Lẹ́yìn tí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ ní akóra wa jọ ní nǹkan bí ọdún 1974 or so la kóra wa jọ ńgbà yẹn tá a bẹ̀rẹ̀ bí eré bí àwàdà. Débi pé nígbà tí Council for Art and Culture tí à ń pè ní Cultural Center Ìbàdàn yìí tó bẹ̀rẹ̀ lọ́dún náà, àwọn ni wọ́n wá padà kó ẹgbẹ́ wa jáde ní 1977. Ni wọ́n kó bóyá 77, 78, àwọn náà wá kó ẹgbẹ́ wa jáde. Látìgbà náà láti wà lórí ìtàgé àti ń bá ṣe ọ̀hún bọ̀. Ẹ ṣeun gan-an, ẹ ṣeun gan-an. Àgbà yín á dalẹ̀ sàn ọ̀gbọ́n. Ẹ ṣeun. Bàbá, lẹ́yìn ìgbà tí ẹ wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí, kí ni àwọn nǹkan tẹ́yin rí gẹ́gẹ́ bí àgbàlagbà tẹ́ lérò pé tó ẹ fi pé nísìnyí tí a lè correct nípa àwọn ìwà míì tó pé àwọn èèyàn tí wọ́n ṣe ń dàgbà tí wọ́n ṣe lọ́wọ́ sìn tó yàtọ̀ sí àwọn nǹkan tó pé ẹ̀yin gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà tí ẹ̀ kì í ṣe nígbà yẹn, kí ni àwọn nǹkan míì tẹ́ rí sí tẹ́ pé ẹ fi pé ó yẹ kí wọ́n tọwọ́ ẹ̀ bọlẹ̀? Ẹ ṣeun. Tí ẹlòmíì ò bá wí, wọ́n á ní ayé ń yí. Ayé ò sì yí. Àwọn èèyàn tá ń bẹ nínú ayé, àwa là ń pa ìwà dà. Bọ́làjú ṣe ń dé, bẹ́ẹ̀ ni ìwà àbàjẹ́ náà ń gbilẹ̀ bí ọ̀gẹ̀dẹ̀ etí odò. Ọ̀làjú ni, ibi ọ̀làjú bá wa dénú. Gbogbo nǹkan táwa gan ń fojú rí nínú tíátà lónìí kì í ṣe pé bẹ́ẹ̀ ló dùn mọ́ wa, ṣùgbọ́n àrọ́gbọ́n dá sí nítorí pé Yorùbá ní ọmọ táyé bí ńláyé ń pọ̀n. Ṣé ẹ mọ̀ pé gbogbo eré tá ń ṣe ní àtijọ́, a ṣe kó lè kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. A bá wá fẹ́ ṣeré tó lè ká àwọn èèyàn lẹ́kọ̀ọ́, àwa lè pé káwọn èèyàn máa rìn hóhò bí o. Lóde òní, ọ̀rọ̀ òhò tí ẹ̀ nítumọ̀ sẹ́nikẹ́ni. Gbogbo orí social media náà, ẹ rí wọn ń bẹ̀. Ẹ rí mi gan ẹ̀ ní lè wo ẹ pàdé. Mo wò kan jọ́ kan wọ́n ní wọ́n ń lọ síbi ìgbéyàwó. Ìyàwó gangan tí wọ́n ń ṣe, gbogbo oúnjẹ ọmọ ẹ̀ ló kó síta. Ó sì ń ṣègbéyàwó lọ́wọ́.
tó yẹ pé n tó wọ̀ tó wà láyà aya rẹ̀ ní aṣọ wà. Àwọn nǹkan yìí ò rí bẹ́ẹ̀ ńgbà táwa ń fi ń ṣe ńgbà náà, torí pé a ní àwọn èrò, wọ́n pe kinní kan ní the aim and objective. A gbọ́dọ̀ rò nínú eré ká tó ṣe, ó gbọ́dọ̀ teach, ó dẹ̀ gbọ́dọ̀ pààyàn lẹ́rìn, ó gbọ́dọ̀ jẹ́ kó entertain àwọn èèyàn. Àwọn nǹkan tá à ń rò ní àmọ́ lóde òní, báwo ni yóò ṣe dowó ń ló wà lóde òní. Ní tá à ń ṣe báwo ni yóò ṣe dowó, báwo ni yóò ṣe já sówó. Tá a bá dẹ̀ ń fẹ́ kó já sówó, ohun táyé ń béèrè ni wọ́n ó máa ṣe fáyé, tó bá ti jẹ́ pé owó la fẹ́ kó já sí. Torí pé a rò pé ẹ̀kọ́ wo ta ló rán yín lẹ́kọ̀ọ́ kọ́? Aráyé ò kẹ́kọ̀ọ́ mọ́. Ẹ̀kọ́ ń bẹ látijọ́, kò sẹ́kọ̀ọ́ kankan mọ́ lóde òní. Bí yẹn ṣe jẹ́ ni àwọn tí mo rò nìyẹn. Tó bá jẹ́ pé ó ṣeé ṣe fún ìjọba ni, ó jẹ́ pé àwọn gangan ni wọ́n ń gbé owó kalẹ̀ fún àwọn tó bá fẹ́ ya sinimá tí aráyé fẹ́ wò. Wọ́n ò lè sọ pé ẹ gbọ́dọ̀ ṣe báyìí, ẹ gbọ́dọ̀ ṣe báyìí. Ṣùgbọ́n nígbà tó jẹ́ pé èmi mo fẹ́ ṣeré, mo lọ yá mílíọ̀nù 10, mo ní mo fẹ́ fi ṣe sinimá. Ohun tí mo mọ̀ pé àwọn yóò tètè dá owó ń padà náà ni wọ́n fẹ́ ṣe. Bí ó ṣe ní èrò tó pọ̀ tí wọ́n ó wò ó tí owó yẹn ó tètè pé náà la máa ṣe. Àmọ́ àwọn tá à ń ṣe lóde òní, ó kù díẹ̀ káàtó, ó yàtọ̀ sí tayé àtijọ́. Ẹ ṣeun gan sir. Bàbá, nígbà tó wá dé pé bóyá ẹ̀ ń kọ́ iṣẹ́ orí ìtàgé tí ẹ̀ ń sọ yìí, bàbá ǹjẹ́ lè bá wa sọ àwọn ìdojúkọ tí ẹ bá pàdé lẹ́nu ẹ̀ tó yẹ kó jẹ́ ohun má lè gbàgbé nígbà tí ẹ̀ ń kọ́ṣẹ́ náà? Jẹ́ ṣèrántí bàbá. Ẹ jẹ́ kí a gbàgbé kọ́ṣẹ́ tá à ń wí gangan. Ẹ jẹ́ ká gbà yìí pé a ti wà nínú iṣẹ́ ọ̀hún. Wọ́n ti ń mọ̀ wá, wọ́n ti ń dá wa mọ̀. Èmi náà ni mo máa ń dá pàrà kan nínú ẹgbẹ́ wa, màá ní níjọ́ tá a tiẹ̀ ti ń ṣeré, wọ́n pè wá lẹ́jọ́ rí, ọlọ́pàá ò wá kó wa rí. Ó wá di lọ́dún kan, ní 1984, àwọn Ẹdẹ Descendants Union wọ́n wá pe ẹgbẹ́ wa pé ká wá ṣeré fún wọn ní Ẹdẹ, torí pé orúkọ tá à ń jẹ́ yẹn, Ọlọ́fààná Theatre Group, Tìmì Àgbàlé Ẹdẹ ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n ní ká wá ṣeré yẹn fún ó jẹ́ ìparí ọdún. A ṣeré yẹn ní on the 31 sí mọ́júmọ́ on the 1 ọdún tó tẹ̀lé. A bá gbéra akẹ́rù sọ́kọ̀ ká máa lọ sí Ẹdẹ. Nígbà tá a dé Ìwó road, òjò ńlá kan rọ̀. Wọ́n ti wá wa ọkọ̀ dí débi wípé ẹnikẹ́ni ò lè kúrò lójú kan. Ibẹ̀ la wà, aago 5 lù, 6 lù, 7 lù, 8 lù. Ní kúkúrú èdè, ńgbà tí a fi jáde ńbẹ̀ tá a fi dé Ẹdẹ, aago 12 òru ti lù. Gbogbo ìlú ti sùn. Àwọn tá a fẹ́ ṣeré fún wọn ti túká kúrò ní họ́ọ̀lù. Irú kíre wàhálà àkọ́kọ́ ni pé bó láti ṣe, bó láti kúrò lẹ́dẹ, torí owó tá a bá pa náà látún repo sọ́kọ̀ nínú ẹ̀. Àṣà kò jọ bára òjọ̀ kan la ṣe tá a fi kúrò ńbẹ̀. Nígbà tá a bójú wò bójú rí, àwọn ẹgbẹ́ tó pè wá, wọ́n fìwé lọ́ọ̀yà ránṣẹ́ sí wa pé ká wá dáhùn ìdí tí a fi ṣe eré tó yẹ ká ṣe fáwọn. Torí ìdí èyí, wọ́n sì sọ iye gbèsè tí a san. Ìrònú dé. Àwọn yòókù mi wá ní ṣe bí wọn náà ló ní níjọ́ tá a ti ń ṣeré wọn pè wá lẹ́jọ́, ẹjọ́ ló délẹ̀ yìí. A sá bẹ̀ lọ́ọ̀yà tiwa náà. A ní kí ó bá wa ṣètò, kó bá wa kọ̀wé sí wọn, kó bẹ̀ wọ́n pé tó bá di ọdún tó tẹ̀lé, a wá ṣeré wọn. Wọ́n wá gbà. A wá múra pé a lọ ṣeré yẹn ní December 31st ní 1985. Nígbà tí ọjọ́ yẹn kù ọ̀la ní December 30, ìyàwó mi jáde láyé pẹ̀lú oyún ìbejì nínú.
wàhálà yìí dé, wàhálà yìí pọ̀. Àkọ́kọ́ eré tá a kọ́kọ́ ń sá ni pé báwo la tiẹ̀ ṣe fẹ́ sin òkú yìí gangan. Wọ́n ní a gbọ́dọ̀ ṣe postmortem pé wọ́n kó àwọn ọmọ yẹn jáde pé a lè sin pẹ̀lú oyún yẹn nínú. Wọ́n ṣètò yẹn. Jericho la bímọ sí ni ló kú sí. A gbé òkú yẹn lọ sí Adéọ̀yọ́ tuntun. Wọ́n ṣe postmortem, wọ́n kó àwọn ìbejì yẹn jáde. Àwa gbé lọ, a lọ sin. Ọjọ́ tó yẹ ká lọ sí Ẹdẹ padà ó sì kù ọ̀la ńjọ́ náà. Gbogbo ẹrù tá à ń lò fún eré, gbogbo costume tá a lò, gbogbo ẹ̀ pátápátá ilé ọ̀dọ̀ mi ló wà. Mọ́tò ẹgbẹ́ wa tá a gbé lọ bí eré ó wà níta ilé ọ̀dọ̀ mi. Bó láti wá ṣe ọjọ́ eré ló kọ̀la yìí. Ìbànújẹ́ ló délẹ̀ yìí. Mo ṣe ń banújẹ́ tìyàwó tó kú, bẹ́ẹ̀ ni mò ń banújẹ́ wípé ẹ̀bẹ̀ la máa bẹ̀ lọ́dún tó kọjá tí wọ́n fi sọ́dún yìí. Mo wá dọ́gbọ́n pé àwọn tá a jọ ń ṣeré, bàbá ọlọ́fà náà kọ́lọ́run ó dẹlẹ̀ fẹ́ni tó ti lọ. Mo pè àtàwọn ọmọ wa kan, kí la fẹ́ ṣe báyìí? Wọ́n ní ṣé káwọn lọ ni. Mo ní philosophy of theatre is the show must go on. Tá a bá fẹ́ tẹ̀lé, dandan ni kéré ó lọ. Ẹ lọ náà ni. Wọ́n ní ṣé mo yọ̀ǹda? Mo yọ̀ǹda. Ó wá kú bá ṣe kó ẹrù jáde lójú àwọn èèyàn tó rọ̀gbà yí mi ká tán wá ń kí mi pé ilé mi kún, bẹ́ẹ̀ ṣe ń lọ lèyí ń bọ̀, ẹkún oríṣiríṣi gbogbo ẹ̀ ń lọ. Mo wá ní ẹ̀yin èèyàn mi, á dá ọgbọ́n kan, ìyẹn ti dijọ́ kejì tí òkú kú lọ́ndì 31 tó yẹ kí wọ́n ó lọ. Mo bá mú, a ní store lẹ́yìn kùlé ni, lẹ̀kùn kan sì wà tó ṣe wa mọ́ sí ẹ̀yìn kùlé. Mo wá dúró lẹ́nu ọ̀nà yẹn, mo wá ń wò ta. Nígbà tó yá, mo wá sọ fáwọn ẹbí mi, mo ní ẹ wo ẹ tilẹ̀kùn yìí, ẹ tilẹ̀kùn yìí. Gbogbo wọn sáré, wọn tilẹ̀kùn, ní ṣe bá ti ní ojókòó, kí ló ń wá kiri? Bá ṣe tilẹ̀kùn, mo wá sọ fún àwọn èèyàn wa pé ẹ gba ẹ̀yìn lọ́hùn lọ, ẹ lọ kó ẹrù jáde. Ibẹ̀ náà wá gbà ni wọ́n á lọ kó ẹrù. Wọ́n wá kó ẹrù yìí, wọ́n ń lòdù ẹ̀ sí mọ́tò ni àǹtí mi ọmọ ìyá mi ló bá wọn ń bẹ̀. Ó bínú pé nǹkan le tó báyìí, ẹrù eré lẹ tún ń kó, ẹ tún fẹ́ lọ bí eré, ẹ tún fẹ́ ṣe olódà. Tó bá ti lè, tẹ́ ẹ bá fi lè lọ bí eré tẹ́ ẹ fẹ́ lọ yẹn, òun ò gbọ́dọ̀ gbúrò Musiliu níbi tíátà mọ́. Bẹ́ẹ̀ ló ṣe bínú wọnú ilé wa. Àwọn tó wà nínú ilé ò tiẹ̀ mọ̀ pé wọ́n ń kẹ́rù wọn, mọ̀ pé lọ́wọ́ bẹ̀rẹ̀ sí pariwo. Bá ní kí ló dé tẹ́ ń pariwo? Mo ní ẹ má wulẹ̀ ṣẹ̀ṣẹ̀ sọ fún mi pé ẹ fẹ́ rí mi níbi tíátà mọ́. Èmi gan ò ṣe tíátà mọ́ ni. Mo ti ní kán kó gbogbo ẹrù wọn kúrò níbí. Mo ti lé wọn, ti ní kán kẹ́rù wọn, wọ́n ń kẹ́rù lọ ni. Àti mọ́tò àti gbogbo ẹ̀mí ìfẹ́ rí kankan mọ́. Gbogbo ẹbí bá ní àjẹpó dà bẹ́ẹ̀ yẹn, ó dà bẹ́ẹ̀ kan yà kẹ́rù wọn bí wọ́n ṣe kó ẹrù. Bó tiẹ̀ jẹ́ pé bíbànújẹ́ yẹn ṣe pọ̀ tó, síbẹ̀síbẹ̀ ẹ̀mí mi lọ síbi eré yẹn níjọ́ yẹn. Nítorí pé èmi ni mo ní róòlù tó pọ̀ jù nínú eré tá à ń ṣe yẹn. Àpèrè yẹn ní ọlá ní í ṣe bẹ́ẹ̀. Róòlù mi ló pọ̀ jù. Ṣùgbọ́n òkìkí ti kàn, aráyé ti mọ̀. Ká ní wọn ò mọ̀ ni, ọ̀tọ̀ ni nǹkan tí ń bá wí. Ń bá ṣe bí ẹni ara òyà náà ni ń bá ní mo lọ sí hospital. Àmọ́ bí mi ò ṣe lè bá wọn lọ ni, ìbànújẹ́ ńlá kan ni ló jẹ́ tí mi ò lè gbàgbé láíláí nínú eré tíátà. Yorùbá ní ìrònú di méjì fún abomi sẹ́nu fẹ́ná, torí iná ò gbọ́dọ̀ kú, wọ́n sì lómi náà ò gbọ́dọ̀ jó dànù. Wọ́n ṣe jẹ́nu. Bí mo ṣe ń banújẹ́ àìlè lọ bí eré ni mò ń banújẹ́ pé mo lùsì ìyàwó mi pẹ̀lú ìbejì nínú. Mi ò lè gbàgbé ìparí ọdún 1985. Mi ò lè gbàgbé o. Mi ò lè gbàgbé o. Mi ò lè gbàgbé láíláí. Ẹ ṣeun bàbá. Ọlọ́run á bá mi dẹlẹ̀ fún ìyàwó yín náà. Nírú ẹ̀ mọ́. Àmín. Bàbá, kí n tó béèrè àwọn ìbéèrè tí màá fẹ́ béèrè, torí
ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa ń rí àwọn eléré orí ìtàgé, wọ́n á máa rí wọn bí ìgbà pé bóyá àwọn náà tiẹ̀ ní àwọn nǹkan tó jẹ́ pé bóyá àwọn náà ń bò tàbí nǹkan àwọn náà ní bíi problem tiwọn. Ṣùgbọ́n wọ́n máa rí wọn gbà tí àwọn bàbá bí wọ́n ṣe ń ṣeré, tí wọ́n ṣe ń pariwo, tí wọ́n ṣe ń show action nínú fíìmù, wọ́n á fi pé bí gbogbo nǹkan ṣe rí nìyẹn. Nítorí ẹ̀ la ṣe máa ń tọ àwọn àgbàlagbà, àwọn eléré orí ìtàgé kán lè mọ̀ pé yes, eléré orí ìtàgé náà èèyàn bíi tàwa náà ni wọ́n, àwọn náà ní ìdojúkọ àbí méjì tó jẹ́ pé àwọn náà ń dojúkọ. Bàbá, nígbà tí ẹ̀ ń sọ yìí nípa ti ìyàwó yìí, bàbá ṣé màmá ìyàwó yìí yẹn ṣé wọ́n sick nígbà yẹn kó tó nínú oyún yẹn ni àbí kí ni nǹkan tó ṣẹlẹ̀ pàtó gangan? Ẹ ṣeun. Ṣàlàyé fún wa. Ọ̀rọ̀ tá à ń sọ yìí náà nísìnyí tó bá di December ọdún yìí ni ó pé 40 ọdún tí mi ò tí ì bẹ́ nìkan sọ, ṣùgbọ́n tí mo ti ń jẹ̀rùn rẹ̀ nínú wípé mo gbọ́dọ̀ ṣe ìrántí rẹ̀. Ṣé ẹ rí ẹ̀kọ́ ńlá kan tí mo fẹ́ ká kọ́ nínú tó ṣẹlẹ̀ sí mi? N tó ṣẹlẹ̀ sí mi nígbà náà dàbí àfọwọ́fà. Kì í ṣe pé mo fọ́ fa ohunkóhun o, ṣùgbọ́n ọ̀làjú ti wà lóde òní. Ẹ má jẹ́ kífẹ́ ó rúbò wá lójú. Tẹ́ni méjì bá fẹ́ fẹ́ra wọn, kí wọ́n yẹ ẹ̀jẹ̀ wọn wò, kí wọ́n wo irú tí wọ́n ní. Ìyàwó mi yẹn ó jẹ́ SS nígbà náà, ṣùgbọ́n tí ò ní túmọ̀ sí mi. Mọ̀ sí pé ó lè dogun, wò sí pé ó jẹ́ wàhálà. Ọlọ́run ló kàn bá mi ṣe tó jẹ́ kémi jẹ́ èè. Bí bẹ́ẹ̀ kọ́, ọmọ méjì tó fi sílẹ̀ gan nínú àìsàn fòníkúfọ̀láǹdì làwọn náà ìbá wà. Ṣé ẹ mọ̀ pé ńgbà tí mo mọ̀ pé SS nìyàwó mi, ó yẹ kí n fi ilẹ̀ ni, kí n má wo ti ìfẹ́ tá a jọ ní. Ìdí nìyí tí mo fi sọ pé bí àfọ́fà ni, ṣùgbọ́n kò yé mi ńgbà náà. Mo wá fẹ́ kó yé ẹ̀yin tẹ́yin múra ìgbéyàwó lóde òní. Ẹ yẹ ẹ̀jẹ̀ yín wò, ẹ wò bó ṣe ṣiṣẹ́ pẹ̀lú ara wọn nígbà tí ìmọ̀ ìjìnlẹ̀ tó ti wà ń ta lóde òní. Àwa òṣèré dáńwó yẹn náà, oníkálùkù ló ní tó ń bò mọ́ra o. Ṣùgbọ́n béré bá ti dé, a kọ́kọ́ gbàgbé rẹ̀. Mo lè rántí dáadáa pé ọ̀pọ̀ ọgbà ló ṣe pé a lè fi òkú sẹ́yìn stage ká sì máa ṣeré lọ. Tá bá wò dáadáa, ìyá mèrò lọ́dún tí yóò kú, wọ́n ń ṣe stage lọ́wọ́ ni, ẹ̀yìn stage ló kú sí. Wọ́n parí eré kí wọ́n tó mọ̀ ìpín tó ṣẹ̀ṣẹ̀ máa ṣèdárò ẹni tó kú. Oríṣiríṣi bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan. Nígbà tẹ́mi fẹ́ yàwó mi lẹ́yìn ìyàwó tó kú yẹn, ọjọ́ ìyàwó gangan ó kọ̀la àtijọ́ ìyàwó. Mo wà níbi tá a ti ń ṣeré lọ́wọ́, tá à ń ya sinimá tí wọ́n pè ní Ìwà lọ́wọ́ lọ́dún náà. Àwọn ọ̀rẹ́ ni wọ́n lọ ṣe ìyàwó. Oríṣiríṣi ìdojúkọ ni àwa onítíátà sì máa ń ní, ṣùgbọ́n tí àìlè wí fẹ́ nìkan. Ṣé ọ̀pọ̀ ìgbà tí aláfẹ́ ṣeré tá a ti náwó tó jòrọ̀ tá a rí èèyàn tó wọgbó, àbí ńgbà táyé tún dáyé sinimá nìsín tá a ṣe sinimá tí ò bá ọjà táwa náà ń dé mọ́ra. Ọ̀pọ̀ bẹ́ẹ̀ kó sẹ́ni tó wà láyé yìí tí ò ní ìdojúkọ kan tàbí kejì, ó kàn pọ̀ jura wọn lọ ni. Kí Elédùmarè kó má jẹ́ kí tiwa ó pọ̀ ju tẹgbẹ́ lọ ni. Àmín. Àwa náà ní o. Ẹ ṣeun bàbá wa, ẹ ṣé sà. Bàbá, ẹ ti bá a sọ púpọ̀ lọ́pọ̀ ọ̀rọ̀ tí mo dẹ̀ mọ̀ pé àwọn tó ń wò wá, wọ́n á rí ẹ̀kọ́ kan àbí méjì kọ́. Bẹ́ẹ̀ ẹ ṣeun ọmọ olóore sà. Bàbá, lẹ́yìn ìbéèrè tí mo tún wá fẹ́ béèrè ni pé lẹ́yìn àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí lẹ́nu iṣẹ́, bàbá mi mọ̀ bóyá ẹ ní àwọn nǹkan tó pé ẹ lè bá wa sọ fún àwọn olólùfẹ́ yín àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n máa wo àwọn nǹkan wọ̀nyí. Tó pé bóyá bí ìṣẹ̀lẹ̀ tó yàtọ̀ sí èyí tí ẹ sọ yẹn, tó pé àwọn èèyàn á gbọ́ nígbà àwọn àti ìgbésẹ̀ tí ẹ gbé nígbà tí àwọn nǹkan yẹn ṣẹlẹ̀. Ǹjẹ́ nìkan tí ẹ fẹ́ bá wa sọ? Ẹ ṣeun. Ṣé rí àwọn olólùfẹ́ wa, ẹ jẹ́ kí n bẹ̀ wọ́n lẹ́bẹ̀ ńlá kan. Ṣé rí àwa àgbà onítíátà, a nílò àwọn olólùfẹ́ lákòókò yìí.
bá a bá ní tanra wa jẹ àwọn èèyàn ó sọ pé ìgbà láṣọ ìgbà lẹ̀wù. A lè fẹ́ẹ̀ fi gbogbo ẹnu sọ pé àwọn àgbààgbà yẹn ìgbà yẹn ti kọjá lọ. Ìgbà tó dé lónìí ni wọ́n ń lò. Ẹ rí i pé bàbá wa Ògúndé ó kọrin yẹn. Ó ní ìgbà tó dé o, ìgbà tó dé là ń lò o, ìgbà tó dé o. Ó ní àwọn ọmọ ò bẹ̀rù bàbá. Wọ́n á láwọn dòmìnira oríṣiríṣi bẹ́ẹ̀. Àwọn ọmọ wa ti dòmìnira o. Ìwọ̀nba díẹ̀ ni wọ́n nílò àwa àgbà òṣèré o. Ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ fẹ́ràn wa, ẹ má wò wá ràn o. Ẹ má jẹ́ kó dìgbà tí wọ́n bá wà ń kéde wa lórí rédíò pé ara rẹ̀ ò yá o, ó nílò ìrànlọ́wọ́ o. Bẹ́ẹ̀ bá ti ń sọ pé a fẹ́ràn yín, ẹ fẹ́ràn wa dénúdénú ni. Tọ́rọ́kọ́bọ̀ owó ni ìyẹn bẹ́ẹ̀. Èyí tó wá ṣe pàtàkì tó yẹ pé a gbọ́dọ̀ lára wa lẹ́kọ̀ọ́ lé lórí. Ó ní pé ṣe rí ilé ayé yìí, ẹ jẹ́ á ṣọ́ra fún nǹkan kan o. Ẹ dúró ná, kí ni nǹkan tó tiẹ̀ ń kàn wá lójú ná? Kí ni ń gbé wa nínú? Ṣé owó ni? Àbọ́lá ni? Àbí wọn ayé tí ó báyé lọ? Ṣé ẹ mọ̀ pé mo fẹ́ dogún, mo fẹ́ dọgbọ̀n, asán lórí asán ni? Bẹ́ẹ̀ ni. Torí pé kólówó ayé ó rọra ni, kọ́lọ́lá ayé náà rọra. Gbogbo ń tẹ́ ẹ fi gbogbo ilé ayé yìí kó jọ, bó pẹ́ bóyá yóò lọ ni. Ẹ rántí pé ká tó dáyé láyé ti ń ṣayé. A bá wọn ń bẹ̀, à ń bá wọn ṣayé. Ká tó dáyé láráyé ti ń ṣayé. A bá wọn ń bẹ̀, à ń bá wọn ṣayé. Bá a tún lọ tán, aráyé ó mọ ṣayé ẹ̀ lọ. Ṣùgbọ́n ká ṣọ́ra. Gbogbo ń tà ń lé kiri gìràgìrà lónìí tó ń mú kálukú ṣì wàhù, ẹ rò lẹ́ẹ̀mejì o. Ẹ rò lẹ́ẹ̀mejì o. Torí pé lọ́la àbámọ̀ ni ó padà dà. Àmọ́ àkókò tí ó jẹ́ àbámọ̀ sílẹ̀ nìkan ò mọ̀. Àbámọ̀ ni ká ṣọ́ra fún o. Òun ni tí mo lè fi kì wá ń lọ. Torí pé ọ̀pọ̀ àwa òṣèré náà láti rí nǹkan àbámọ̀ kan àbí kejì. Fún àpẹẹrẹ, ṣẹ́ni tó jẹ́ pé kò fi jọ́ kan gbélé nígbà tí ó ń jẹ́ eléré. Àtòun, àtọmọ àti gbogbo wọn. Bí a lọ Sókótó, a lọ Sàfàrà, a lọ Màdúgùrí ni wọ́n bá ká títí. Tí èyí bá ṣe pé Ọlọ́run ni, ọ̀pọ̀ àwọn ọmọ yẹn ni ìbádọ́mọ ọlọ́mọ. Ṣùgbọ́n Ọlọ́run ṣeun. Àwọn ọmọ náà Ọlọ́run wo bóyá ń tà ń ṣe fáráyé. Ó gbà wá nú àwọn wàhálà yìí. Ẹ jẹ́ á ṣọ́ra o. Ọmọ tá a bá bí ká tọ́ o. A mọ̀ pé àwọn ọmọ ò fẹ́ gbẹ́kọ̀ọ́ mọ́ o, ṣùgbọ́n ẹ tọ́ ọmọ tẹ́ ẹ bá bí ká lè bà ní ìsinmi. Àwọn nǹkan tí mo tún lè sọ. Bàbá ẹ ṣeun gan sà, ẹ ṣé sà. Bàbá a ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré orí ìtàgé sọ̀rọ̀ yìí. Tó yẹ pé nígbà tí a bá béèrè àwọn ìbéèrè yìí, wọ́n máa ń rí àwọn nǹkan kan àti méjì sọ. Kódà gan ẹni tí mo sì bá sọ̀rọ̀ láìpẹ́ tó jẹ́ eléré orí ìtàgé, àwọn bàbá yẹn wọ́n ṣàlàyé fún wa nígbà tí mo béèrè ìbéèrè yìí. Bàbá ǹjẹ́ ẹ ti kópa nínú eré sinimá? Tó yẹ pé nígbà tí ẹ kópa yẹn, ohun tí ó ṣẹlẹ̀ tẹ́ ṣe nínú sinimá yẹn, nígbà tí ẹ délé ìkọ̀ ẹ tún padà ó dàbí pé ó fẹ́ ṣẹlẹ̀ sí i. Ẹni ẹ níbi tí àwọn bàbá yìí ṣàlàyé fún mi, wọ́n láti máa sọ fún mi pé nínú sinimá táwọn ṣe káwọn tí ìkọ̀ ẹ fi ṣẹlẹ̀ sáwọn, wọ́n ní àwọn kópa pé ọlọ́pàá mú àwọn nínú sinimá. Tó yẹ pé ẹni tó ṣe ọlọ́pàá gangan nínú sinimá yẹn, ó tún wá jẹ́ òun gangan ló tún wá jẹ́ ọlọ́pàá lójú ayé. Tó yẹ pé òun gangan ló tún gbà òun jáde kúrò nínú sẹ́ẹ̀lì tí wọ́n ti òun mọ́. Bàbá ǹjẹ́ ti nírú experience bẹ́ẹ̀ yẹn rí? Ó pọ̀ o. Ó pọ̀. Mo rántí sinimá kan lọ́dún kan tá a pè ní Iná Ayé. Àbúrò mi ni producer tó produce ẹ̀. Lẹ́yìn sinimá yìí oríṣiríṣi nǹkan lòun náà ló kojú. Àwa tá a jọ ṣe náà kálukú wa kojú. A pe eré kan ní gbólóhùn kan. Ẹni tójú kálukú rí lẹ́yìn gbólóhùn kan kò mọ̀ kéré. Wọ́n pe eré kan ní Kìràkìtà. Tí kì bá ṣe ọlá ìlú òyìnbó ni ẹni tó ṣe Kìràkìtà. Ó
máa kìràkìtà dáadáa o, tó túmọ̀ sí wípé àwọn ohun tá à ń wí yìí a máa ṣẹlẹ̀ ń gbé ayé wa náà gangan tá a bá ti pe orúkọ eré kan. Nígbà tó yá a pera wa jọ pé ẹ jẹ́ ká máa sọ eré ní orúkọ tó dáa. Bẹ́ẹ̀ orúkọ táwọn èèyàn fẹ́ wò ní kán gbọ́ nǹkan tó le yẹn, pé bí irú bàbá Jimoh Aliu tó ṣe Fọ́pọ̀ Mọ́yọ̀, pé irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn aráyé máa ń fẹ́ gbọ́. Àwa ronú pé àtèpé tá a máa ń ṣẹ́nu tíátà pàápàá, ẹlòmíì fúnra ẹ̀ ní ó pé orí òun ti burú o, àtìmọ́lé lòun ó sùn lénìí, nǹkan tí ó sì jẹ́ ó sàtìmọ́lé yóò wà á dé. Ó dáa, mo sọ lẹ́ẹ̀kan, mo ní èmi ni mò ń sọ pé níjọ́ àti ẹ̀ ti ń ṣeré, ọlọ́pàá ò mú wa, wọn ò pè wá lẹ́jọ́. Ṣé mọ̀ pé tí mo ló ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ni pé a fẹ́ lọ bí eré àréré ọ̀hún ṣe, tí wọ́n padà wá kọ̀wé ìpẹ̀jọ́ fún wa. Ká sọ pé wọn ò bá wa bẹ̀bẹ̀ lọ́dún náà, àmọ́ bí tí kálukú wa ìbá wà o. A ṣe eré kan, àwa ní ẹni tó fẹ́ ràn wá lọ́wọ́ pé ó kú nínú eré. N tí ó ṣẹlẹ̀ sí wa ni pé à ń pe alàgbà kan ní coach, mi ì rántí orúkọ wọn mọ́. Wọ́n fẹ́ràn ẹgbẹ́ wa gan-an, ó dẹ̀ ń lọ sílùú òyìnbó bọ̀ ni. Ó bá ní gbogbo wa lòun ó kó lọ sílùú òyìnbó ní kọ̀ọ̀kan ìjèjì. Ṣùgbọ́n àwa ti ṣeré tá a sọ pé ẹni tó fẹ́ ràn wá lọ́wọ́ kú. Ó kàn díjọ́ yẹn a kàn dé rehearsal níbi tá a ti máa ń ṣe practice ni. Àwa ń sọ̀rọ̀ lọ́wọ́ pé tó tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ sí mú wa lọ ní kọ̀ọ̀kan ìjèjì, àwa ń pín bí a ṣe lọ, lágbájá tẹ̀mẹ̀dò, àní ọ̀kọ́ lọ. A kàn gbọ́rọ̀ yìí ni wọ́n kàn wá bá ń bẹ̀ ni. Wọ́n bá ní kóòchì kú. Kóòchì kú yẹn kò kọ́kọ́ sáǹdì dáadáa létí. Bí ẹni pọ́n sọ pé kò síkù, mo ní kí ni ń jẹ́ kò síkù, kí ni ò síkù. Ó láni kóòchì ó ti kú. Àwa náà la sì lẹ́ni tó fẹ́ ràn wá lọ́wọ́ kú. Bí kóòchì ṣe kú nù o. Bó ṣe jẹ́ pé ọ̀rọ̀ ìlú òyìnbó lọ́dún náà bó ṣe dópin ibi tó pin sí nìyẹn. Kó tó wá di pé ńgbà tí kálukú ń dàgbà, oníkálukú lọ́nà kan tàbí kejì wọ́n rọ́nà. Èmi è lọ o, mo sì ráǹfààní ẹ̀ lọ́la wọn lọ o. Àmọ́ alàgbà Ọládèjì Adérẹ̀mí Ọlọ́fà àná kọ́lọ́run fọ̀run kẹ́ òun lọ ìlú òyìnbó dáadáa. Àjọ múra ìlú òyìnbó yẹn, èmi ẹ̀ la ní àkọ́kọ́ lọ. Àwa ń to gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tẹ̀lé wa. A sì ti ní ẹni tó ràn wá lọ́wọ́ kú nú eré, olùrànlọ́wọ́ wa sì kú náà lóòótọ́. Àmọ́ ṣẹlẹ̀ o, torí ẹ̀ ló fi jẹ́ pé ẹnu wa ire ló yẹ ká máa fi sọ. Yorùbá ní ẹnu rere làkèré fi pòjò, ẹnu rere ó yẹ ká máa wí ní tó bá dáa ni. Torí pé àṣẹ ń bẹ nínú ahọ́n wa. Ilé ayé yìí ó kún fún ọ̀pọ̀ ìrírí, ṣùgbọ́n síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń rìn láì bìkítà. Ìrírí sì kúnlé ayé yìí rẹpẹtẹ. Ẹ má jẹ́ ká pe ẹnìkan lọ́mọdé, ẹ má jẹ́ ká fojú ọmọdé wo ẹnikẹ́ni. Àbúrò mi kan ó wà nílùú òyìnbó, ó wá ṣàdédé sọ pé òun fẹ́ kọ́mọ mi náà kó máa bọ̀ ní ìlú kan. Ó yàtọ̀ sílùú ibi tó ń gbé wà. Ọmọ yẹn wá ń sọ fún wa pé gbogbo nǹkan tó ń gbọ́ nípa ìlú yẹn o, pé kò tẹ́hun lọ́rùn, kò di dandan kóhun ó lọ. Gbogbo àwa dúró lórí pé ó fẹ́ lọ ní, ó fẹ́ ṣe ní, àṣà ṣe débi pé ọmọ yìí lọ. Ǹjẹ́ mọ̀ pé n tó le jù ń bẹ̀ ni wípé gbogbo àkókò tó fi wà lọ́hùn kò rí ẹnikẹ́ni tó lè ṣe ìrànlọ́wọ́ ju wípé àní kó máa padà bọ̀ nílé lọ. Nípa ìdí èyí, ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́, ẹ má jẹ́ ká pọ̀rọ̀ ẹnikẹ́ni lọ́rọ̀ ọmọdé. Tẹ́ bá fẹ́ dáwọ́lé nǹkan tọ́mọ kékeré bá sọ pé n tẹ́ fẹ́ ṣe ẹrù lẹ́ẹ̀mejì, ẹ dúró ẹrù o. Torí pé Yorùbá máa ń sọ pé báyìí mo ṣe tí mo mú ẹ̀rùn èṣí jẹ, ẹ̀rùn èé wáyé bákan náà o. Ẹ̀rùn kì í wáyé bákan náà. Mo ti rí ìrírí débi pé mo rí ẹni tó ṣe pé
ó pinnu pé bóun ó ti rìnrìn ayé òun rè, ṣùgbọ́n tí kádàrá ò sì gbà. Tí kádàrá ò bá gbà, ẹ rọra fi í lẹ̀, torí pé èèyàn máa padà yóò máa dára ẹ̀ lẹ́bi nígbà tó bá yá ni. Èèyàn ó dára ẹ̀ lẹ́bi, ká má bàa dára wa lẹ́bi, ẹ jẹ́ ká tẹ̀lé ní tí kádàrá wa bá wí. Torí pé bá a méwúrẹ́ ńlá tá a fi bọ Ifá là ń ṣàpọ́nlé fún o. Ọba àmágùtàn kó o fi bọ̀ Ọ̀ṣun ló ń pọ́nlé o. Kádàrá ò rebi kankan. Mò ń sọ̀rọ̀ lórí kádàrá. Àbáwáyé kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹni tí ó ṣoríire nílẹ̀ yìí tá a wà yóò ṣoríire. Ẹni tó sì jẹ́ pé bí ò bá ìdókèrè ó tó ṣe kò ní í ṣe. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká wo pé nítorí lágbájá ó ti ṣe báyìí ó sì rọ́nà lọ. Ẹ jẹ́ ká bi ẹlẹ́dàá wa léèrè, ká máa bẹ ẹlẹ́dàá, tó túmọ̀ sí pé àdúà ó ṣe pàtàkì. Nígbà tí mùsùlùmí ó wí, ó ní àdúà ò sẹ́fìlì múmin, àdúà ni idà múmìnì. Kìrìsìtẹ́nì náà ní àdúrà ní ọ̀pá ìṣẹ́gun láti bá Ọlọ́run rìn. Ẹ jẹ́ ká kún fàdúrà lórí ohun gbogbo tá a bá ṣe. Ìmọ̀ràn mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ. Ẹ ṣeun gọfà, ẹ ṣeun. Bàbá, ǹjẹ́ ẹ lè ṣàlàyé ohun bó jẹ́ nínú àwọn tẹjọ́ ń ṣiṣẹ́ nílé eré orí ìtàgé, yálà ọ̀gá àbí ọmọọṣẹ́ tó ṣe nǹkan tó dùn yín jù tí ẹ lè gbàgbé, tí ẹ lè ṣàlàyé fún wa? Ẹ ṣeun. Ọlọ́run ò dá gbogbo àbá kan náà. Bẹ́ẹ̀ni. Èmi ò kí ń sábà rí ohun tó dùn mí. Kò sẹ́ni tí nǹkan yìí dùn o. Ṣùgbọ́n ẹ̀dùn ọkàn mi kì í kọjá ìṣẹ́jú 5. Téèyàn bá sì ti ṣe ohun tó dùn mí, lẹ́sẹ̀kẹsẹ̀ ni n ó ti sọ fún yín pé lágbájá n tó ṣe ìdùn mí. Tá a bá sì sọ ibẹ̀ náà ló tán sí. Kì í jẹ́ kémi rí bí ẹni pé ẹnìkan ṣẹ̀ mí tí mo lè sọ pé ó dùn mí. Ṣùgbọ́n n tí n bá sọ pé ó bí mi nú, tó bí mi nú nígbà tá a fi ń kóra wa kiri gẹ́gẹ́ bí ẹgbẹ́. Nígbà tó yá, àwọn àìṣedéédé bẹ̀rẹ̀ sí í dé sí ẹgbẹ́ òṣèré tó kóra wọn jọ ńgbà náà, torí group by group la wà ńgbà náà. Tán bá fẹ́ pè wá sí sinimá, wọn kì í pè wá ní individual bíi tòde òní. Wọn ì pè wá ní olórí jorí. Ẹgbẹ́ ni wọ́n ó pè. Wọ́n máa kọ nínú sinimá ń jọ̀hún, Omilani theatre group, Ṣẹ́gun Olùbùkún theatre group, Ọlọ́fààná theatre group, Ẹ̀dà Onílọ́lá theatre group. Nítorí pé àwa ti di pé wọ́n ti ń dá ẹnì kọ̀ọ̀kan pè. Wọ́n wá tú ẹgbẹ́ wa. Pípè yẹn mú kí ẹgbẹ́ wa kó tú. Ìbànújẹ́ ni ó dùn mí o, ó dùn mí torí pé ẹgbẹ́ yẹn mo máa ń fi yangàn níbikíbi. Bá a ṣe wá jọ sípọ̀ mọ́ yẹn wá bá mi nínú jẹ́ débi pé èmi pẹ̀lú èkejì mi mo gbọ́dọ̀ pé torí òun náà máa ń pé ọ̀rẹ́ mi ni gbogbo àwọn tá a jọ ṣiṣẹ́. Ìyẹn bàbá Ọlọ́fààná tí mò ń ti ń dárúkọ tipẹ́. Àwa ń bára wa jà ńgbà náà. Tínú mi ò dùn. Mo bínú. Nígbà táwa wà ní location kan, ó wá pe ọ̀gá ìṣò. Ní ọ̀gá ìṣò, aṣọ fún yóò ń bá mi jà, ó ń bínú. A sì ń ríra ń kíra o. Tá a bá pàdé á kíra. Ṣùgbọ́n síbẹ̀ à ń jà. Kódà mo tiẹ̀ tó dọ́gbọ́n kan. Tí n bá ti jí nílé mi láàárọ̀, màá kọ́ yalé ọ̀dọ̀ wọn lọ. Mo mọ àkókò tí máa jáde nílé. Màá ti jẹ́ ó jáde nílé, màá wá yà. Ìyá àbèjì ẹ̀ ńlẹ́ o. Lágbájá ẹ̀ ńlẹ́, ẹ̀yin ọmọ bó ni ṣe dáadáa la jí. Bàbá àbèjì dà. Àwọn jáde. Ó dà kò burú. Ẹni mo dé bí o, irọ́ sì ni. Ìyẹn tá ń pè ní dúkù nìyẹn. Aṣọ wa pè wá. Mo wá ní kò sí ohun méjì ju wípé gbogbo ẹgbẹ́ tó ń tú yẹn, ẹgbẹ́ tiwa ò bá ti tú tó bá jẹ́ pé àwọn ò bá tètè sáré lọ máa ṣiṣẹ́ míì níta. Pé wọ́n ti wá jẹ́ kí ẹgbẹ́ yẹn ó tú, ẹgbẹ́ yẹn náà ni ń tá a jà sí láyé. Wọ́n á dẹ̀ ṣe parí ẹ̀ náà ló ti tán. Kò sẹ́ni tó ń rí inú tí ò kí ń bí. Yẹn ni tó dùn mí jù pé ẹgbẹ́ òṣèré Ọlọ́fààná ó tú. Lẹ́nu jọ́ mẹ́ta yìí, mo ti bá àwọn èèyàn kọ̀ọ̀kan sọ̀rọ̀ pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yẹn àtijọ́, mo fẹ́ ká pera wa jọ, ká ṣe àjọ̀dún ńlá kan, ká fi tún padà rójú ara wa.
ká sì tún jọ sọ̀rọ̀ ǹjẹ́ a sì lè dúró bí ẹgbẹ́ ká sì máa ṣàṣepọ̀. Ìyẹn ni mò ń rò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ihun tó dùn mí jù tí mo lè sọ pé ó dùn mí jù ni pé ẹgbẹ́ òṣèré wa yẹn pé àtúkàǹgbà náà ó dùn mí, ó dùn mí. Ẹ ṣeun. Bàbá, nínú àwọn eléré orí ìtàgé tí ẹ jọ ń ṣeré yálà àti àwọn àgbàlagbà ni àbíkẹ́ ti àwọn tó ṣe ń dìde rẹ̀, bàbá ìjà ní èèyàn kan nínú wọn tó ta yín lọ́rẹ tẹ fẹ́ fi àsìkò yìí tẹ fẹ́ jẹ́ kí ayé mọ̀ ó ṣe nǹkan báyìí tí ẹ lérò ó lè ṣe fún yín tó dùn mọ́ yín ní. Àwọn tó ta mí lọ́rẹ pọ̀, ṣùgbọ́n ọrẹ ńlá kan tí mi ò lè gbàgbé, mo ní láti rántí Saheed Balogun nítorí pé mi ò lè gbàgbé ọ̀nà tá a gbà tún súnmọ́ra. Ṣé wàá rí pábánbárì rẹ̀ òun ni Kúnlé Afọ́d. Àwọn oore tẹ́ rí tí Kúnlé Afọ́d ń ṣe kiri yẹn ó kan èmi náà o, kò kàn gbé mi sí aráyé pé a ṣe báyìí, ṣùgbọ́n ó ṣe má ní gbàgbé. Nítorí ayé kí n kọ́kọ́ yin Saheed ni pé tí ò bá sí àjọṣepọ̀ èmi àti Saheed ó ṣeé ṣe kémi àti Kúnlé Afọ́d má sùn mọ́ra rárá. Títí dòní mo máa ń pe Kúnlé Afọ́d, màá ní Kúnlé gbogbo ibi tó bá wà sá máa ṣàmí. Kì í ṣe pé mo gbàdúrà o, ṣùgbọ́n màá ní sá máa ṣàmí torí pé mo nígbàgbọ́ pé kò dúró ó sì ń lọ ó ń bọ̀. Nígbà táwọn ọmọ ẹni tí ò gbọ́n ọmọ ẹni tí ò mọ̀ràn tí wọn ó bá sọ, wọn á ní kí ni Kúnlé ń ṣe, ṣebí ó ń dọ́gbọ́n fi kó àwọn èèyàn jọ sórí. Ìwọ náà ò ṣe kó èèyàn jọ, kó máa ran àwọn èèyàn lọ́wọ́ láti kó èèyàn jọ. Mo rántí Saheed Balogun, bẹ́ẹ̀ náà ni mo rántí Kúnlé Afọ́d nítorí pé nígbà tí mo rò pé ó ti tán, àwọn ni wọ́n jẹ́ kí n túmọ̀ pé kò ì tán ó yì kù. Lónìí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé aráyé padà rí mi pé ó ṣì kù, wọ́n sì ń bá mi sọ̀rọ̀. Bàbá ẹ má bínú pé mo ṣì wà ń bẹ̀ torí tí ẹ bá béèrè àwọn ìbéèrè yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọn ò tiẹ̀ mọ̀ irú àwọn kan tó ṣẹlẹ̀ yẹn wọ́n máa tún fẹ́ dá padà wá sọ́dọ̀ yín. Bàbá ǹjẹ́ lè ṣàlàyé ohun tí Kúnlé Afọ́d gangan tí wọ́n ṣe fún yín tẹ́ fi ń dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ má jẹ́ ká lu bàtà ń lùkulù kó má bàa fọ̀fọ̀kúfọ̀. Ẹ má jẹ́ kí n tún kó Kúnlé Afọ́d sí rìn. Mo ń sọ lẹ́ẹ̀kan, mo ní àwọn olólùfẹ́ kan máa tọ́jú wa. Kúnlé ronú pé gbogbo àwọn àgbà òṣèré tí ò sí ní ìta lọ títí mọ́. Ihun tí mo kàn lè sọ ni wípé káwọn olólùfẹ́ wa kán má fi wálẹ̀, ẹ má rántí wa, ẹ má ta á lọ́rẹ. À ń gbádùn yín nìkan ò tó. Nígbà tí Kúnlé Afọ́d rí pé bí gbogbo nǹkan ṣe ń lọ ni, ó wá bẹ̀rẹ̀ sí í ṣe kínní òwe. Ó yá ẹ jọ ṣe competition òwe. Láti bẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí fún mi ní nǹkan. Ó kọ́ bẹ̀rẹ̀ látòrí bíi 10,000. Ó tún dijọ́ kan, bàbá mo sẹ́ndì owó kan sí àkáǹtì yín, àwọn olólùfẹ́ yín ní ká fún yín. Ó tún jówó. Ó wá dijọ́ kan, èmi àti ìyàwó mi wá jókòó nínú ilé, àwa ń banújẹ́ sí àwọn kankan tó ń ṣẹlẹ̀ nínú ilé wa. Àgbàrá omi ń wọlé, àrí agbára tá a fi dí i lọ́wọ́. Ilé ń jò, àrí owó tá a fi ṣe. Mo wá ní kọ́lọ́ ń sì ṣe, káláàánú kan sì dìde kó sì ràn wá lọ́wọ́. Ìjọ́ kẹta ọ̀rọ̀ yìí ni mo dédé jókòó tí mo kàn rí pé owó kan wọnú àkáǹtì mi tó sì jẹ́ owó tó tówó. Ó ṣe wọnú àkáǹtì mi báyìí, bá ní mo ní ìyá owó kan máa wọnú àkáǹtì mi. Ìyá ní bóun ni ká ti ṣe, ìyá tètè. Mo ní ẹ jẹ́ ká kọ́ mọ ibi tó ti wá. Tó yẹ pé wọ́n ṣèèṣì fi síbẹ̀ ni. Nígbà tí n bá fọwọ́ kàn, ìjọba ò lè mú mi. Ó kàn tó bí ìṣẹ́jú 10 mo kàn rí kọ́ọ̀lù Kúnlé Afọ́d tó wọlé ni. Mo rí kọ́ọ̀lù ẹ̀ tó wọlé, ara fún mi, mo ní dájúdájú. Kúnlé ní bàbá wọ́n máa sẹ́ndì owó kan sí àkáǹtì yín, ẹ fi gbọ́ bùkátà, àwọn olólùfẹ́ yín ní ká fún yín. Ó dàbí pé mi mọ̀ tí mo lè sọ. Ìjọ́ kejì la ṣe gbogbo àwọn nǹkan tó ti ń jẹ wá ń yà lọ́jọ́ tó ti pẹ́ yẹn. Torí ìdí èyí ni mi ò ṣe. Tí n bá ti wá ń rí àwọn nǹkan yẹn ni mo máa ń pe Kúnlé Afọ́d. Mo máa ní Kúnlé sá máa ṣàmí, Kúnlé sá máa ṣàmí torí pé kò síjọ́ tí mo rí nǹkan yẹn tínú mi ò dùn. Àwọn tó ṣe fún mi nìyẹn. Ẹ ṣeun mọ́, ẹ ṣeun mọ́ sà.
bàbá nítorí àkókò bàbá gẹ́gẹ́ bí àgbàlagbà eléré orí ìtàgé tí mo rò mọ̀ pé gẹ́gẹ́ bí ìjìnlẹ̀ Yorùbá tí ẹ jẹ́ sà bàbá nínú àwọn onífújì ta lẹ fẹ́ràn jù láti máa gbọ́ rẹ̀ jẹ́ pé tí ẹ bá gbọ́ inú yín máa dùn. wọ́n pọ̀ ṣe rí àwọn tó bá ti ń sọ̀rọ̀ tọ́rọ̀ wọn ń jọ mọ́ tíátà tó yẹ pé wọ́n lè pòwe wọ́n lè sọ àṣàyàn ọ̀rọ̀ tọ́rọ̀ wọn jẹ mọ́ ti tíátà mi ò fi wọ́n ṣeré o ìdí nìyí tí mo fi fẹ́ràn Saheed Òṣùpá dáadáa bẹ́ẹ̀ náà mo fẹ́ràn ọmọ oko Ṣẹ̀fí Àlàó èmi ọmọ kò tiẹ̀ dá nǹkan pọ̀ rí bá a ṣe jọjọ́ ọmọ ìlú kan náà tó ṣùgbọ́n mo fẹ́ràn ẹ̀ bákan náà ni Pasuma ẹ gbọ́ mo fẹ́ràn ẹ̀ ẹnìkan tó wá máa ń pọ́n mi lé dáadáa Táyé Currency kò síbi tó ti lè pàdé mi yóò dọ̀bálẹ̀ ni tẹ́ bá sì rí i pé òun náà àwọn ìjìnlẹ̀ Yorùbá ló wà lọ́wọ́ ẹ̀ arígbà tó kọrin bí ìgbà tí Tata lọ ń kọrin rí àwọn tí mo fẹ́ nìyẹn téèyàn bá ti lè sọ Yorùbá àjìnlẹ̀ kò sí ohun tó lè ṣe o ṣùgbọ́n kó wá lè lu àlùjó látẹ̀ní lọ́dọ̀ọ́lá tó o bá ti sọ tèmi ó gbọ́ tí wọn ó tún tú yẹ̀ wò tí wọn ó tún gbé wò mo máa ń rí bí ẹni pé ó kàn ń pariwo lásán ni ìdí tí mo fi fẹ́ràn àwọn tí mo fẹ́ràn nìyẹn mo fẹ́ràn Saheed Òṣùpá mo fẹ́ràn Táyé Currency mo fẹ́ràn Ṣẹ̀fí Àlàó bákan náà mo fẹ́ràn Pasuma. ẹ ṣeun bàbá kí n tó yọ̀ǹda yín ká tó máa lọ sàn ẹ fi yé wọn pé ẹ fẹ́ràn Saheed ẹ fẹ́ràn Paso ẹ fẹ́ràn gbogbo àwọn kan wọn bàbá máa wá fẹ́ bèrè pé ṣé ẹ̀yin àti King Dr. Saheed Òṣùpá ìjẹ́ ti pàdé rí fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé arákùnrin mo nífẹ̀ẹ́ sórí yẹn gan. àbúrò mi dáadáa ni a jọ sọ̀rọ̀ pé bákan ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà la pàdé ní location ṣe àpò náà máa mú act dáadáa tàbá sì pàdé ní location yóò rí ìtẹríba ẹ̀gbọ́n yẹn ó wà bẹ́ẹ̀ tó máa pọ́n mi lé mo rántí lọ́dún kan nígbà tí nǹkan ò tí ì wọ́n báyìí mo ṣe èmi parí ní oko yẹn ṣáájú ẹ̀ mo wá fẹ́ máa lọ ní bàbá ẹdú ẹ má yìí lọ ó bá pe ọmọ kan ní lọ bá mi fún wọn ní owó mọ́tò wọn ó fún mi lọ ṣùgbọ́n mo wọ́nà láti rí bẹ̀tà àti ìríra torí pé tó bá rí mi gbogbo àpọ́nlé ló máa bẹ́ẹ̀ náà ni Paso ń jẹ́ tó pàdé mi lẹ́kọ̀ọ́ ó yọ̀ mọ́ mi àmọ́ kò sẹ́ni tí mo gbé bùkátà lọ bá nú wọn o kì í sì ṣe pé mo gbé lọ wọn ò dá mi lóhùn èmi ni wọn ò gbé lọ bá wọn o. Bàbá kí tó yọ̀ǹda yíká tó máa lọ bàbá ẹ bá mi kan nínú orin King Dr. Saheed Òṣùpá tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ bá ń gbọ́ tó pé tínú yín bá dùn tẹ́ bá gbọ́ inú yín á dùn sí. ṣe rí ìjọ tó tiẹ̀ kọ kọ́kọ́rọ́ alátẹ tó ń ta tẹ́ni owó alátẹ tó ń ta tẹ́ni tẹ̀tẹ̀ òpópó abóńdè lọ́rùn kan ọ̀rọ̀ yẹn gangan ọ̀rọ̀ tó wà ń bẹ ó kí tẹ̀tẹ̀ òpópó abóńdè lọ́rùn oníkálukú abití ẹ lára kókó ọ̀rọ̀ yẹn tí mo yọ ń bẹ̀ má ní gbàgbé ni mo máa ń lò ó níbikíbi bó tiẹ̀ pé Yorùbá tá a ti ń sọ tẹ́lẹ̀ ni ṣùgbọ́n òun ló túbọ̀ á jẹ́ kí aráyé ó gbọ́ ó tún á di tí kálukú ń sọ mo fẹ́ràn ẹ̀ púpọ̀. ẹ ṣeun bàbá ká tó yọ̀ǹda yín ẹ bá fún àwọn tó ń bọ̀ lọ́nà àti àwọn ọmọ kéékèèké tó wà lé àtàgbàlagbà àtàwọn olólùfẹ́ ní ìmọ̀ràn kan tó ní bàbá. ìmọ̀ràn mi ni pé ẹ jẹ́ ká ní àfojúsùn lórí gbogbo ìdáwọ́lé wa pátápátá ká ní àfojúsùn pé ibi tí mò ń lọ rèé ká sì tẹpá mọ́ ẹ má jẹ́ ká máa sá padà lójú ọ̀nà torí pé Yorùbá bọ̀ wọ́n ní àdó òṣì lògùn ọ̀rọ̀ máa tú yẹ́bẹ́yẹ́bẹ́ àdúró òṣì pò padà ó dàbí ìgbà téèyàn pàtẹ ọjà síbì kan tó wá rò pé ìjẹta mo wá ìjẹrin náà mo wá àròjà kankan tó palẹ̀ mọ́ tó kó mbẹ́ ńjọ́ òun ni wọ́n fẹ́ dá ọmọ wọ́n dá odidi ọjà alẹ́ nílẹ̀ Yorùbá wọn ọ̀rẹ́ ni bá wọn rán nígbà tí wọn ọ̀rẹ́ ni bá wọn ná ọjà yẹn wọn ẹnìkan wá ló mọ babaláwo kan tó mọ ògùn wọn á pe babaláwo yẹn pé ó yá kó wá ṣáájò babaláwo yẹn wá ní ó dá o tó bá jọ́ òlẹ̀ nájà wọn níjọba ẹ̀ ó ní tó bá dijọ́ mẹ́sàn-án òun ń bọ̀ wá sọ́jà yìí òun sì ń gbé oògùn kan bọ̀ gbogbo ẹni tó ń bá lọ́jà tó bá fojú kó ire yẹn látijọ́ náà lọ́jà wọn ti bẹ̀rẹ̀ sí í tà wọ́n ti wá múra álẹ̀ de ọjọ́ mẹ́sàn-án yẹn nígbà tó dijọ́ mẹ́sàn-án yẹn oní gbogbo ìlú ti gbogbo ọlọ́jà ti dọ́jà wọ́n ń dúró bára wọn ẹ ǹlẹ́ o ẹ kú ojúmọ́ wọ́n ti wá bá àbá yẹn nú ọjà
bàbá yẹn ò sọ̀rọ̀ sẹ́nìkan, ó ń rìn kiri, ó ń ṣe bí ẹni tó ń pọ̀fọ̀, ó ń sọ̀rọ̀ wújẹ́wújẹ́, ó ń ṣe, ó ń mọ̀, inú wọn ń dùn. Wọ́n wá rí i pé èrò wa pọ̀ lọ́jà. Bàbá yìí gbówọ́, bàbá yìí ṣoògùn. Nígbà tí bàbá wa rí i pé ọjà kún dáadáa tán, ó wá pè wọ́n jọ, ẹ ǹlẹ́ ẹ kú ọjà o, bàbá ẹ ṣeun, oògùn yín jẹ́, ó ní kò sóògùn kan o. Yín tí ń ṣe yín tẹ́lẹ̀ ni pé bẹ́nìkan bá ti pàtẹ tí ò bá ti rí ẹnìkejì, yóò kó gbánlẹ̀ yóò lọ. Ńgbà ẹnìkejì bá dé kò ní bá ń bẹ̀. Ìdínú tọ́jà yín ò fi kún. Ṣùgbọ́n lénìí gbogbo yín ń dúró de tí bàbá fẹ́ ṣe fún yín. Kò sí tí mo mú wá ojú wípé ẹ máa dúró, iwájú lèrò ń bérò. Gbogbo tá a bá dáwọ́lé láyé yìí, ẹ jẹ́ àtẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́, ẹ má jẹ́ àtètè máa sá padà lójú ọ̀nà. Tá a bá ti sá padà lójú ọ̀nà, èèyàn bẹ́ẹ̀. Ẹ̀yin èwe ẹni tẹríba fáwọn aṣíwájú, ẹni tẹríba. Al-Quran sọ, Bible náà sọ o, pé ká tẹríba fún àwọn aṣíwájú, fún àwọn aláṣẹ wa. Ẹ jẹ́ á máa ní tẹríba. Ẹ má wò níwò yìí pé báyé ṣe rí lónìí lẹ́ ṣe hùwà. Nínú tẹríba, inú ẹ̀ gangan ni ìlọsíwájú wà o. Tó o bá fojú rénà èèyàn, torí pé Yorùbá ní igi tá a bá fojú rénà yóò fọyàn lójú. Má fojú rénà ẹnikẹ́ni. Pàápàá ẹ̀yin tẹ́ wá ń bẹnu tíátà lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ló lè jẹ́ òjòdé ń dàgbẹ̀, tó jẹ́ pé ó kàn bá ṣẹ́hun níbi tó bá, ó sì gbé, ó sì bẹ̀rẹ̀ sí lọ síwájú ń bẹ̀. Tó o bá rí ẹnikẹ́ni tó jẹ́ àwọn tó ti ń bọ̀ lọ́jọ́ tó pẹ́, fún wọn ní tẹríba wọn. Àwọn náà ti tẹríba fáwọn kan ṣáájú, kó o má bàa fi tó ń ṣe lọ́wọ́ pìtàn. Gbogbo ẹni tó bá ti ní ìgbéraga, ìṣáájú ìparun ni o. Ire o.